adoration all the honour bẹ́ẹ̀ ni èmi gan yàn ó bàbá gọ̀ọ̀dù ìwọ lọba tí ń gbànú ìwọ lọba tí ń ṣeré mo yàn ó mo yàn ó lógo mo kí yín ẹ̀yin èèyàn wa ẹ kú ojúmọ́ lónìí ẹ jẹ́ sáré porúkọ àwọn èèyàn kó tó sá kúrò lójú screen Tèmídáyọ̀ Ògúndìran mo rí yín o ẹ kú àbọ̀ ẹ kú ìsinmi òní bàbá Ọbádáre mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ ẹ kú ìsinmi òní Ruth Ọládé Adéjúmọ̀ ẹ kú àbọ̀ ẹ kú ìsinmi òní Àrẹ̀mọ Ọláyínká Bẹ́ńsìn Akínyẹmí mo rí yín o ẹ kú àbọ̀ orí ètò wa early praise láwà lónìí Tèmítáyọ̀ Akínrìnmádé Babalọ́lá mo kí yín o Paragon Àṣàmú Paragon promotion mo rí yín ẹ kú àbọ̀ Mr. Aláṣàmú Àṣàmú Ṣadọ́là ẹ kú àbọ̀ sórí ètò Ruth Ọládé Adéjúmọ̀ wọ́n ní good morning and happy first Sunday in the month of November bẹ́ẹ̀ ni ẹ kú ojúmọ́ Àrẹ̀mọ Ọláyínká Bẹ́ńsìn Akínyẹmí good morning happy Sunday gbogbo yín mo kí ẹ kú ojúmọ́ yẹ́sìkẹ́ ètò wa ètò yín rèé o early praise ẹ wò ó tẹ bá rí láàrin bí ọjọ́ mẹ́ta sẹ́yìn àwa sórí ètò Aláṣàmú Paragon Àṣàmú Ṣadọ́là mo rí yín o wọ́n ní good morning bàbá ló ń ta yẹ́sọ bàbá ẹ kú ojúmọ́ a tún ti wà lórí ètò wa ètò yín early praise tá a máa ń ṣe láàárọ̀ Sunday tí ẹ bá gbàgbé àràárọ̀ Sunday la máa ń ṣe léyìn láago 7 àárọ̀ ibẹ̀ láti máa ń dúpẹ́ gbogbo oore tọ́lọ́run ṣe fún wa láti ọ̀sẹ̀ tó kọjá gbogbo àwa tá a lọ sóde gbogbo àwa tá a lọ patí gbogbo àwa tá a drive lóru gbogbo àwa tá a kọjá níbi tí ewu wà tọ́lọ́run ràn wá lọ́wọ́ táàrógun àkóbá ibẹ̀ láti máa ń dúpẹ́ orí ètò kan náà láti máa ń tọrọ tá a bá fẹ́ fún ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ ibẹ̀ láti ń tọrọ tá a bá fẹ́ fún ìtókù nínú oṣù yìí ibẹ̀ láti ń tọrọ tá a bá fẹ́ fún ìtókù nínú ọdún yìí ṣé ẹ rí láàárọ̀ yìí ó máa yàtọ̀ kí ló dé ẹ̀yin tẹ́ wà ní Maryland ẹ má gbàgbé o wọ́n ti yíwọ́ aago sẹ́yìn Yorùbá ní wọ́n yíwọ́ aago bàbá láàárọ̀ wọ́n yíwọ́ aago àárọ̀ ìbojí mo wò pé kí ló dé aago ọwọ́ mi ní aago 8 aago orí fóònù ní aago 7 ti kọ̀ǹpútà láago 7 bò ló dójú ẹ̀ lónìí aago ti yí padà o ẹ̀yin tẹ́ wá pé Nàìjíríà tẹ́ bá wà Maryland Nàìjíríà ti wà 6 hours behind sí Maryland ẹ̀yin tẹ́ wà New Texas Nàìjíríà ti wà 7 hours behind sí Maryland UK ti wà 6 hours UK ti wà 5 hours bẹ́ẹ̀ ni Emelinda Amelda mo lórúkọ yẹn pé mo gẹ̀ẹ́tì ẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò ṣáàpì àlẹ́wà Emelinda Amelda welcome to the show this is early praise right from Dayo Agboola Radio TV Tèmítáyọ̀ Akínrìnmádé Babalọ́lá mo rí yín ẹ kú àbọ̀ lórí ètò wa lónìí ó máa yé kíni ó máa dìpù gan ẹyin eléyìí tá ń gbọ́ yìí Pastor Fẹ́mi Fẹ́ndà ló ṣe o Pastor Fẹ́mi Fẹ́ndà ó wà ní Atlanta Georgia òyìnbó olórin ní Pastor Fẹ́mi Fẹ́ndà àwọn náà ṣe eléyìí tá ń gbọ́ yìí instrument of praise ní ẹ ṣe Tèmítáyọ̀ Akínrìnmádé Babalọ́lá wọn ni mo anointing ẹ ṣeun anointing kó máa ṣe látòkè. Aláwọ̀nù rẹ̀. Ó sáwọnú rẹ̀ lọ àpáta ayérayé. Ó sáwọnú rẹ̀ lọ ìwọ àpáta ayérayé. Ó sáwọnú rẹ̀ lọ. Mo ní Pastor Fẹ́mi Fẹ́ndà rèé.
ta ló ń kàn bí èèyàn yẹn wáyà ló ń kàn bí ọmọ èèyàn lórí ètò Early Praise náà ni o Dayọ̀ Agboola rédíò TV ẹ lè mí sí ẹ mo ní láwọn Sunday bíi méjì sẹ́yìn torí àwọn òde kan tá a lọ ẹ mọ́mọ́ bínú apájẹ ṣèbéèyàn ní ń dájọ́ Ọlọ́run ọba nìkan ní pàṣẹ sí ìgbà mi máa wà lórí pé gbogbo ẹsẹ̀ á máa gbọ́n ní wàá wò kó tó wọ́dé nínú stúdíò gan-an bó lè bá jẹ́ ṣùgbọ́n adúgbò lọ́wọ́ Ọlọ́run alókun àtagbára láti ṣe láàárọ̀ yìí èṣù tún kàjẹ̀gbọ̀n èṣù rógo tí a bá ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo tó yẹ kó fún wa ló máa ń fún wa tí a bá ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo tó yẹ kó ṣe fún wa ló máa ń ṣe fún wa òbí ozo òbíkè òbí ozo òbíkè mo rí yín o mo ní tiwa tọ́pẹ́ ó jọpẹ́ lọ tèmi tọ́pẹ́ ó jọpẹ́ lọ tèmi tọ́pẹ́ ó jọpẹ́ lọ ṣe rí òjò kan rọ̀ ní Maryland nígẹta lálẹ́ ìjẹta nínú òjò yìí náà làwọn kan rìn káàkiri nínú òjò yìí náà làwọn kan dráìbù àná alánà la gbọ́ pé òjò yìí gbé ọ̀pọ̀lọpọ̀ ilé lọ la gbọ́ pé òjò yìí wó igi lu mọ́tò la gbọ́ pé àwọn èèyàn kan gan kú lórí ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run dá wa sí ó kó wa yọ kò jẹ́ ká rí láburú kí wá ló wá ṣe wá tà ní dúpẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan kí ló yẹ mí tí mi ò ní dúpẹ́ èmi ń dúpẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù ẹ wò ó you are a loving father ló ní mo gbé sílẹ̀ kan n ò dárúkọ ẹni tó kọrin ẹyin Mariel Táíwò Akínbóyè ló kọrin yẹn nítorí ìdí èyí máa tún play track ẹ̀ kan àwọn tó pè ní èmi ó kọrin I will sing máa kọrin yẹ́sẹ̀ Mariel Akínbóyè Táíwò àwọn náà ṣe àwo yẹn àpáta ayérayé mo sáwọnú rẹ lọ Fẹ́mi Fẹ́ndà pásọ Fẹ́mi Fẹ́ndà wo yé wo okay let's go. ó lẹ́gbọ́n yìí Mariel Táíwò Akínbóyè rèé. Ìmọ̀jù lẹ́ẹ̀kan náà mo tún jù ẹ má dá lóhùn eléyìí mo jù síta náà mo tún jù yẹn you are a loving father Mariel Táíwò Akínbóyè náà ni o má wọ́rì ẹ yá yí padà òun náà lélẹ́yìí only you are God o Sùnbọ̀ ọmọ Akítì. Ọlọ́run nìkan lọ́lọ́run ó nìkan lolúwa kò sọ́ba mi lẹ́yìn ẹ̀ kò sọ́lọ́run mi lẹ́yìn ẹ̀ àwọn ọlọ́run yòókù wọ́n lẹ́nu wọn lè sọ̀rọ̀ àwọn ọlọ́run yòókù wọ́n lójú wọn lè rína àwọn ọlọ́run yòókù wọ́n létí wọn lè gbọ́ràn wọ́n lọ́wọ́ wọn lè gbé ọlọ́run ọba nìkan lọ́lọ́run is the king of kings the lord of lords only you are God. Sùnbọ̀ Akítì mo rí yín o ẹ kú àbọ̀ mo rí bẹ́ẹ̀ yẹn láìkẹ́ ẹ̀ mo rí bẹ́ẹ̀ yẹn ṣe ẹ̀ Mariel Táíwò Akínbóyè rèé èmi ó kọrin ìwọ nìkan lolúwa yẹ́sìkẹ́ ní gbogbo àgbáyé nobody man kò sẹ́ni kankan ló ń jẹ́ bẹ́ẹ̀. Only
ìwọ nìkan lọ́lọ́run kò sọ́lọ́run ní mìíràn kábíyèsí ọba Èdùmàrè tó ṣaráyé láàánú ìwọ nìkan lọ́ba o olúwa ọba tó ń jẹ́ èmi ni ìwọ nìkan lọ́ba o ọba tó lani atóṣe ni lóore ìwọ nìkan lọ́ba o kábíyèsí alágbára ńlá ìwọ nìkan lọ́ba only you are God nobody meant kò sẹ́ni kankan. àbí bẹ́ẹ̀ bá tún gbórúkọ Jésù ga tẹ́ ìgbórúkọ Ọlọ́run ga orúkọ tàbí ẹgbẹ́ ga lórúkọ èèyàn lásán kan lẹ́yìn gbé ga ọjọ́ tí àbótijọ́ ni Jésù mo gbé ọ̀gá o láyé pé tó wá ní early praise kó tó di pé ẹni ẹlẹ́ni yin Ọlọ́run àwọn alákọ́kọ́ máa jíta máa yin bàbá gọ́ọ̀dù àbí àwọn ọ̀rẹ́ lómi yìn tiwa lẹ́yìn bàbá gọ́ọ̀dù lẹ́yìn olórúkọ ńláńlá apọmọ mọ́gbàjá ẹrù jẹjẹ ọkọ̀ fáráò ọba tó ń kojú aláṣẹ jù bọ́nú omi gbóná alèwí lè ṣe alágbára ńlá gbígbín nìkan awúwo bí àtẹlẹkẹ kábíyèsí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó lè. Olúwa hàn ẹnu mi ètè mi ahọ́n mi yóò máa fi Olúwa hàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ẹni tó yẹ pé ẹnu wọn gán gba sídì wọn lè tó yẹ pé wọ́n kì í sídì bọ́ ẹnu wọn báyìí wọn lè lanu kọrin wọn lè lanu dúpẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù kí wá ló ṣe mí tèmi ò ní dúpẹ́ Olúwa ó ṣeun ó ṣe bàbá. ọpẹ́ náà ló yẹ ká máa dú bọ́mọ núrò amọ̀pẹ́ dú ẹrú nìkan kọ́ mi ọmọ núrò mo dúpẹ́ lọ́wọ́ Olúwa wọ́n ní bẹ́ẹ̀ dúpẹ́ ọmọ núrò ọmọ lèmi ọmọ núrò mo dúpẹ́ let's go there ó dà dúpẹ́ ẹyin wípé ò tọ́pẹ́ tó ìgbà wo la ṣe happy new year náà ìgbà wo la mú February tán ṣe Valentine ìgbà wo la mú March tán gbàwẹ̀ ìgbà wo la mú April tán ṣe Easter May náà rèé ó ṣe Children's Day June wọ́n ní June 12 July gan ọdún ayọ̀ láyé ìgbà wo la lọ tá a lọ ṣe Independence America August bẹ́ẹ̀ September October November November látúwọ̀ yìí ó kọjá mélòó kọ́dún parí kò wọ 60 days mọ́ kí wá ló dé tá a lè dúpẹ́ kí ló dé tá a lè ṣọpẹ́ bẹ́ẹ̀rù bá mọ̀ bínú rẹ̀ bá tó bá mi gbèsè ká o ó yá sọ wípé tó ti là mí sọ́fàárì lòdòdó rẹ̀ ní ló ti là mí sọ́fàárì lòdòdó rẹ̀ ní Ọlọ́run ò dájú ló bá ọba lè wí lẹ́sẹ̀ tí wọ́n tó fi mí lọ́tọ̀ balẹ̀ wí pé kí n má bẹ̀rẹ̀ alágbàwí bàbá wa gbà.
Fúnkẹ́. ìwọ ló bá mi ṣe. Ìwọ ló ṣoore àná. Oore ìṣímọ́nù ọdún táwa yìí. Ìdájú tó pọ̀ ń bẹ pé wà á sì ṣetán láti bá wa gbàkóso. Ọlọ́run o bàbá. Òun yóò bá wù káyé wí, òun yóò bá wù kàn sọ. Èmi yóò máa wò ó. Ẹni tó bá kà ṣe rí òun ló ní ìrora. Iṣẹ́ táwọn bá ní ẹ̀mí ìjà máa tẹ̀síwájú o. Ọlọ́run ayọ̀ bá mi ṣe. Tí mo rò wípé ó lé ó ti ṣe bàbá. Mo mọ̀ wípé èyí tó bá kú àyànjú. Ọ̀rọ̀ ayé mi dágúndàbọ̀ má gbàgbé mi ò rẹ̀. Torí pé Ohun táyé bá sọ ẹ̀dá o, má fi wẹ̀ bọ́dọ̀ la. Àwa la mọ̀ ká ṣe fún ẹsẹ̀ iṣẹ́ ìfàyè fẹ́ la. oníyàn bí mọ́ bá tèmi jẹ́ epo ni mo. Tèmi tó mi lẹ́rù o, tèmi tó mi lẹ́rù. Yes. Tèmi tó mi lẹ́rù. Ẹ̀dàgbọ́ ẹ má fi kọ́. Ó ní ẹ má sọ mí di káyá. Ṣẹ́rí tí 80% ẹ̀dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi. Èmi ti fi 20% tó kù fún wọn sílẹ̀ fún mi. Wọ́n máa gbé mi. Ike ni mú wípé wá gbò. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Jẹ́ ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn ọ̀rọ̀ kan Bámidélé Bálùsì mo mọ̀ rí yín. Bámidélé Bálùsì ẹ kú àbọ̀ sórí ètò. láìpẹ́ láì. Báyọ̀dé Ìfẹ́yẹmí Olúwafúnkẹ́. Báyọ̀dé Ìfẹ́yẹmí Olúwafúnkẹ́ ẹ kú àbọ̀ o. Ẹyin Airly Praise lètò tó ń lọ lọ́wọ́ ìyìn àjímúná ẹyin. Jayọ̀ Agbọ́lá rédíò TV náà ni ẹ̀yin tẹ̀ ṣẹ̀ ń wọlé. Ẹ wò ó à ń dúpẹ́ lọ́wọ́ bá gọ́ọ̀dù ní fún gbogbo tó ti ṣe fún wa àbí a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà ni. Ẹ ó jẹ́ àjẹyọ̀, ẹ ó tún dé ìmọ̀lẹ́. Ẹ ó jẹ́ àjẹyọ̀, ẹ ó tún dé ìmọ̀lẹ́. Ẹ kún ló tẹ́kẹ̀ wé lọ. Ẹ ó jẹ́ àjẹyọ̀, ẹ kún ló tẹ́kẹ̀ wé lọ. Ẹ ó tún dé ìmọ̀lẹ́. Ẹ ó jẹ́, ẹ ó mú. Ẹ ó jẹ́ àjẹyọ̀, ẹ ó tún dé ìmọ̀lẹ́. Ọlọ́run kan gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Bí Jésù Kristi bá gbàdúrà mi, ìbá lè ṣe tèmi lásìkò tó bá sì ṣe tí mo fẹ́. Ọlọ́run bá gbàdúrà mi. Láìpẹ́ láì jù, ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láì jìnnà ẹ ó wà ọpẹ́ ńlá. Láìpẹ́ láì jù, Ọ̀túnba Tèmilolúwa Bass. ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. Ọ̀túnba Tèmilolúwa Bass. Láìpẹ́ láì Mo rí yín o ẹ kú àbọ̀. Airly Praise rèé ìyìn àjímúná láti Jayọ̀ Agbọ́lá rédíò TV. Àdúpẹ́ lọ́wọ́ bá God lọ́wọ́lọ́wọ́ ní gòkè bájọ wà kí ló wí náà. Ẹ ṣé gan. Ọjọ́ ta ní jẹ́ ṣíkì, ọjọ́ ta ní jẹ́ ìrẹ̀, èyí tó kí ẹja odò rẹ̀. Àtàrí ṣe ló ń pọ̀ sí o, so much of God's blessings and God's work we are living. God is my love to see, ẹ ṣé gan ni. Ẹ ṣé bàbá, ẹ ṣé bàbá. Ẹ wo ẹ tó bá mọ̀ núrò yóò máa dúpẹ́. Àyébẹ́lẹ́ ní bẹ́rù bá mọ̀ núrò ó yẹ kó dúpẹ́. Èmi bàbá ló dání tọ́mọ bá mọ̀ núrò ó máa dúpẹ́. Mo lé mi mọ̀ núrò ń tèmi mo dúpẹ́. Kí wọ́n ló dé tó lè dúpẹ́ oore Ọlọ́run ṣe fún ọ. O dúpẹ́ oore àná, o dúpẹ́ tòní, ò ń béèrè oore ọ̀la. Ẹ ṣé bàbá o, ẹ ṣé bàbá mo dúpẹ́. Èmi ọmọ yín mo mọ́ pẹ́ wá mo jó mo yọ̀. Iṣẹ́ ìta o. Sọ pé ẹ ṣé gan ni. Bàbá orí iṣẹ́ yìí. Inú àwọn ojú ọ̀run agbára yín ga o. Sọ pé ẹ ṣé gan ni. Bàbá ẹ ojú yìí. Àríṣẹ́ tẹ̀ ń ṣe bàbá orúkọ yín ga o. Sọ pé ẹ ṣé gan ni. Àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe sà. Ọgbọ́n orí wa ò gbé bàbá. Ní ọjọ́ tí ń yọ o. Sẹ́ni tó lè mọ bẹ́ẹ̀. Ọjọ́ ìta kì í jẹ́ ṣí. Ọjọ́ ìta kì í jẹ́ ẹran ìtẹ́. Ojú tó tọ́ bí ọjà lò. Mo máa sọ oríṣi ló pọ̀ sí.
So much of God's blessings in the world we are living, and that is why I love to sing. And so much of this kindness, and so much of this love, and that's why I love to sing. Àlọ́pọ̀lọpọ̀ wa àdúpẹ́ oore ìjẹta, àdúpẹ́ oore àná, àdúpẹ́ oore òní, à ń béèrè oore ọ̀la. Àfi kó yẹ ká máa complain. Àbí kí ni máa jẹ lónìí? Kí ni máa mú lọ́la? Kí ló dé ná? Kí ló dé tàyọ̀ láìkóre? Àdúpẹ́ oore ọjọ́ òní, àrètí ọ̀la. Àní kí ló dé? Kí ló dé wà lọ́rùn yìí ná? Àti apariwo wọ́n lè wò ṣe nǹkan fún wa, kí ló dé? Òṣùpá yọ lókè, òrùn tán tiẹ̀, òjò rọ̀ sílẹ̀, ó jù bẹ́ẹ̀ ló tọpẹ́ lọ. Ewu bẹ lọ́tún, ìjìnjà ló sì, ọba kò kiri, kò dé sàkání wa, kí ló dé? Joseph Àrípọ̀ ọ̀rẹ́ mi bó ni ẹ mọ̀ kó àbọ̀ sórí ètò. Joseph Àrípọ̀ mo rí yín o, ẹ kú àbọ̀ ṣáláfíà lẹ́wà. Friday Chima mo ní tẹ́ bá ti ń gbọ́ pé èèyàn ń jẹ́ Friday ẹ mọ̀ fọmọ Igbo ni. Tẹ́ bá ti ń gbọ́ Friday, tẹ́ ń gbọ́ Monday, tẹ́ ń gbọ́ Tuesday, tẹ́ ń gbọ́ Wednesday, àwọn Edo, àwọn Igbo, àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀. Friday Chima mo kí yín o, ẹ kú àbọ̀ sórí ètò wa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni we are thanking God for all what he has done for us. Great God, mighty God, he has done wonderful thing in our life, yes. So on this point we are saying thank you Jesus, thank you Jesus, thank you Jesus. What you get on here? Hey, let's thank God for everything he has done for us. Let's go with me. Come with me to the house of the Lord. Let's go and worship the Lord. Yes, go to the inú mi dùn, ayọ̀ mi kún, inú mi dùn, ara mi yá yáyá. Wọ́n sọ pé ẹ ṣé bàbá, ẹ ṣé bàbá ni. Ìyọ̀wọ̀ rẹ̀ máa ń dúpẹ́ o. Mo sọ pé ẹ ṣé bàbá ni. Ẹ ṣé bàbá, ẹ ṣé bàbá ni gbogbo wa. Ìyọ̀wọ̀ rẹ̀ máa ń pẹ́ wá. Èmi mo tó mo jọ. Ẹ ṣé bàbá. Bàbá ẹ máa ṣe ẹ ṣeun o, kábíyèsí ẹlẹ́rù ni ẹ ṣeun, àdúpẹ́ fún oore ńláńlá àtẹ̀ṣe nínú ayé wa, ẹ ń bá mọ̀nú rò ó máa dúpẹ́, mo dúpẹ́ o, mo dúpẹ́ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ máa dúpẹ́ lọ́wọ́ àbágọ́ọ̀dù ni torí òun ló fún ọ lẹ́mìí tó fi ń gbé, òun ló fún ọ lójú tó fi ń rìnà. Bàbá tí a Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá, alága pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà Washington and Baltimore district, mo rí yín o, ikú àbọ̀ sórí ètò ní place yẹn rèé, ìyìn àjímúná láti Jàre Agbọ́lá rédíò TV. Let's go there, hallelujah rèé. Náà lórí tá a máa kọ ogbó tó bá ṣẹlẹ̀ hallelujah, nínú ogbó tó bá ṣẹlẹ̀ sí ọ máa ń pariwo hallelujah. Làbí bábí yìí bàbá oní filmmaking, mo rí yín o, àwọn tó ń ṣe filmmaking l'Amẹ́ríkà ní Nàìjíríà bóò ni ẹ kú àbọ̀. Làbí bábí yìí ṣàfihàn lẹ́wà, ẹ kú ojúmọ́. Adéníyì Adélékè, mo rẹ́yìn náà o, Adéníyì Adélékè, ẹ kú àbọ̀.
Early Praise rèé o, ìyìn àjímúná láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Mo lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti download rédíò application wa àsìkò rèé ẹ lọ download ẹ̀. Dayọ̀ Agbọ́lá rédíò ni ó wà lórí Google Play Store lọ́fẹ̀ẹ́ lẹ́ máa download ẹ̀ tẹ́ ẹ̀ máa gbọ́ wa ìdí mo fi sọ̀rọ̀ yìí ẹ̀ tún máa download ẹ̀ tán kò gba ìṣẹ́jú méjì ẹ̀ tún máa download ẹ̀ tán gbogbo ètò wa lẹ́ máa gbọ́ ń bẹ̀ 24 hours non stop àwọn àǹfààní tó pọ̀ lórí ẹ̀ àwọn ìròyìn wà táwọn fi sórí ẹ̀ podcast gbogbo ẹ̀ advertisement gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ ẹ kàn sí wa o ẹ kàn sí wa àwa gan ní Dayọ̀ Agbọ́lá rédíò TV Baltimore la fi kalẹ̀ sí ẹ pé bàbá ló ń ta lórí 443-760-8578 443-760-8578 ẹ pè wá sórí ètò ẹ pè wá sórí aago wa ẹ bá wa dòwò pọ̀ àwa yé èrà tí ò bá ti lọ́mọ nú mo sọ fún yín tẹ bá wa dòwò pọ̀ wàràwàrà lọ́mọ ẹja tàǹtà ajá máa búgbá jẹ bẹ́ẹ̀ ni ẹ wo ẹ jẹ́ sádọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa o torí àdìsí àmọ́ṣe nu torí pé bá a kó kúta dé wọ́n máa tì wọ́n máa léèyàn jáde ni bẹ́ẹ̀ kó dèrè ọtí dé wọ́n máa tì wọ́n á léèyàn jáde àfi tẹ́ ẹ bá mú dọ́là débẹ̀ àfi tẹ́ ẹ mú credit card débẹ̀ ń bọ̀ ìwọ lónìí mò ń bọ̀ lórí ẹ̀ mò ń bọ̀ ọ̀kadà bọ̀ let's go there. Dayọ̀ Agbọ́lá ní bàbá o rédíò TV gbogbo ayé Dayọ̀ Agbọ́lá ní bàbá o rédíò TV gbogbo ayé ó ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o Dayọ̀ Agbọ́lá adéka rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o Dayọ̀ Agbọ́lá rédíò TV Baltimore Maryland Dayọ̀ Agbọ́lá rédíò TV Dayọ̀ Agbọ́lá gbogbo ayé ló ń gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. You can join us on Facebook at these pages Babalonta Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +14437608578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agbọ́lá on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +14437608578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Good morning, everybody. We are live on Babalonta Digital Studio. Yeah, Dayọ̀ Agbọ́lá Radio Studio. Báwo ni Dayọ̀ Agbọ́lá Radio TV? Yes, the program is Early Praise. Thank you for joining us. Mọ́láwọ̀ èèyàn wa wọ́n tún wọlé. Olúwaṣẹ́gun Adéwálé Adéfàbí. Olúwaṣẹ́gun Adéwálé Adéfàbí mo rẹ́yìn o, ẹ káàbọ̀. Wọ́n ní ẹ̀lò bò ni. Michael ó báyéwú. Àwọn òyìnbó onílù nìyẹn, ẹ káàbọ̀. Let's go there.
make me dey sing o. Wọ́n bí mi léèrè wípé Kílódé tí mo ń dunnú, kílódé tí mo ń kọrin, kílódé hallelujah lójoojúmọ́. Ṣé ayẹyẹ lè tó ọjọ́ tí àánú yẹ ti wọ́n bí mi pé kí ló dé nínú mi ń dùn orin Olúwa ni. àmàkọ́kẹ́ tí ló dárí. Wọ́n ní mò ń dẹ́ngẹ́ bọ́ọ̀lù olówó lọ́wọ́ ẹ̀. Èsì láyé àmàkúndẹ́ẹ̀dì tó jẹ́. Wọ́n ní mò ń kọ́ hallelujah láì lówó lọ́wọ́ ẹ gbọ́. Ẹni tí dẹ́ láti rẹ̀ ń tọ́. Ẹni tí dẹ́ láti rẹ̀ yá. Ìyàwó sí èmi á máa kọ́ hallelujah ní orin ìṣẹ́gun. Hallelujah hallelujah lọ́yà wọn wípé. Kí ló dé tí mò ń kọrin tí mò ń kọrin hallelujah lójoojúmọ́ torí pé hallelujah lórí tí bàbá ń jẹ lójoojúmọ́ orin ọpẹ́ orin ìyìn ni bí òṣò ń jẹ lórí tábìlì mi máa kọrin hallelujah tí n bá ti yin bàbá lónìí á tún fún mi ní ohun tó pọ̀ bẹ́ẹ̀ ni. In the land of Nigeria, God is the owner of my soul, and that's why I sing hallelujah. Hey. Ẹ̀gbọ́n bèrè bóyá pọ̀ bí èèyàn òkè bájọ wà. When there's no sugar in my hand, when there's no money in my pocket, when there's no food on my table, I go get free. Hallelujah, hallelujah. Yes, I make hallelujah. Hallelujah, team, okay. Everybody, orin pé bóyá bíi 20 years ó sì ń rẹ́ni lọ. Wá wo Olúwa dára come and see the Lord is good. Come and see the
Olúwa dára Tóyìn Anthony Tóyìn Anthony mo kí yín o ẹ kú àbọ̀ ẹ wá wo Olúwa dára kò sóhun tí ò lè ṣe o especially sẹ́mi the Lord is good especially to me the Lord is good especially to my family the Lord is good especially in our life bẹ́ẹ̀ ni Olúwa dára ìwọ tó bá mọ̀ pé Olúwa dára wá wò ó. Ó fún mi ní victory gbéga ó fún mi ní balẹ̀ ọkàn ẹyin kò tó tọ́lúwà lè ṣe o. Ara ìyìn lélẹ́yìí àwọn kan ní praise and worship kí ni ìtumọ̀ láàrin kí ni ìyàtọ̀ láàrin praise and worship yàtọ̀ láàrin praise and worship a máa gbé yẹn yẹ̀wò tó bá dà ní ọ̀sẹ̀. Thank you so much, Lord Jesus. You are the reason for the season. Thank you, 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 Papa. Ìyàtọ̀ wà láàrin praise and worship o ẹ̀kẹ́ jẹ́ ń gbé ẹyọkẹ́ sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn ò dámọ̀ wọ́n á ní wọ́n ṣe praise and worship lọ́wọ́ orin tó bá yẹ kẹ́lẹ̀ fún worship wọ́n á lò fún praise orin tó bá yẹ kẹ́lẹ̀ fún praise wọ́n á lò fún worship wọ́n ti wò pé tọ́ba tó ní bá di slow worship nìyẹn àbí tó ní bá di fast praise nìyẹn bàbá ńláàárọ̀ kí ni praise tọ́ba ní o praise èèyàn oyin nìyẹn ìwọ ló ṣe léyìí ìwọ ló ṣe léyìí ó ṣe léyìí ó ṣe gan ni o ìwọ ló ṣe léyìí praise nìyẹn kí wọ́n worship ní pé o lọ júbà èèyàn ìwọ ló tó bẹ́ẹ̀ ìwọ nìkan ló lè ṣe léyìí kò sẹ́lẹ̀ mí bí ìwọ kò sí kíní kan worship ló à ń bọ̀ lórí ẹ̀ kì í ṣòní torí iṣẹ́ ńlá ni ẹ̀yìn. ẹ mọ́ gbàgbé praise ó lè slow ó lè fast worship ó lè slow ó lè fast ṣùgbọ́n oríṣiríṣi wọn ti kó wọ́ ìyẹn kọ́ là ń bọ̀ lónìí ẹjẹ́ máa ní Olúwa ẹjẹ́ máa júbà rẹ̀ worship ẹ̀ júbà rẹ̀ ẹ̀yìn ẹ̀ praise ẹ̀ ìrìn ẹ̀ ti gẹ̀ẹ́sì ẹ̀ báwọn praise and worship ẹ̀yìn kẹ́ júbà rẹ̀ Ọlọ́run nìkan la lè worship tó o bá worship ẹni other thing ó ti sin òrìṣà nìyẹn o lè worship èèyàn tó bá ti worship ẹni yẹn onísọ́dọ̀ òòṣà nìyẹn ṣùgbọ́n o lè praise èèyàn ìwọ ló ṣe léyìí ó ṣe gan ni o thank you very much o praise ẹ nìyẹn bó bá worship ẹ o forí balẹ̀ fún nìyẹn díẹ̀ lẹ́gbàá ń bẹ̀ yẹn à ń bọ̀. ìtẹ̀ ń gbọ́ yìí worship nìyẹn Olúwa nìkan lolúwa from everlasting to everlasting ẹ ń gbé wọn kí n bá praise ẹ eléyìí tẹ onídàá ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí èyí tẹ́ ń gbọ́ yìí worship nìyẹn bẹ́ẹ̀ ṣe lè dá praise and worship mọ̀ nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣe mistake here especially àwa musician àwa akọrin àwa worship leaders Jehovah is the Lord nobody meant worship nìyẹn à ń yìn à ń worship ẹ̀ nìyẹn à ń júbà rẹ̀ ọlọ́rẹ̀ Olúwatósìn James olóyè jẹ́ pé praise and worship máa ń wọnú ara wọn ní ẹlòmíràn ni wọ́n ṣe worship lọ́wọ́ ní ẹjọ́ slow wọ́n ṣe praise lọ́wọ́ ẹjọ́ fast bàbá ńlá àárọ̀ ẹnu bàbá ló ń ta ló sọ bẹ́ẹ̀ eléyìí kọ́ worship nìyẹn Gloria Shuaibu mo ní yín o ẹ kú àbọ̀ sórí ètò wa eléyìí tán ṣe lọ́wọ́lọ́wọ́ yìí worship nìyẹn iye pọ́n dúpẹ́ nǹkan náà ṣe wọ́n ti mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ló di praise ẹ́. eléyìí tán kọ yìí kílẹ̀ kálíbáyọ̀ sí. worship ọ̀lẹ́lẹ́ praise nìyẹn ó ti ń yìn ohun tó ṣe fún ohun tó lọ́n ṣe fún ó ti praise ẹ̀ bẹ́ẹ̀ yẹn heaven calm down glory lórí heaven calm down
ó fẹnu ọpẹ́ rẹ̀ hàn nìyẹn. Ẹ má wọ́rì lẹ́jọ́ kan wà crash course tá a máa ṣe láìpẹ́ láì jìnnà à ń bọ̀ lórí ẹ̀. Nígbà tí ọ̀run náà kalẹ̀ ògo bonú ayé mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá gọ́ọ̀dù mo ráwọn èèyàn wa lóríṣiríṣi tẹ́ ń wọlé ẹ kú àbọ̀ ẹ wo ànípẹ́ wo abala fàdúrà kan ni mo ní tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin tá a gonú mọ́tò yìí ò ló íńtánẹ́ẹ̀tì ẹ kéǹjì ẹ o wọ́n ti kéǹjì aago ní Maryland wọ́n ti kéǹjì aago l'Amẹ́ríkà wọ́n ti jówó aago sẹ́yìn ní o aago tó yẹ kó di aago mẹ́jọ ó di aago méje so ẹ̀yin tẹ́ bá rí pé aago yìí sọ pé aago mẹ́sàn-án báyìí òfégè nìyẹn òfégè ẹ̀yin aago yìí sọ aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́rin bẹ́ẹ̀ ni ẹ gbọ́ kí ló mú tọ̀ mí wá. Ló mú tọ̀ mí wá ohun rere ló mú tọ̀ mí wá àbí. Kí ló mú tọ̀ mí wá? Ohun rere ló mú tọ̀ mí wá. Bàbá wa Fẹ́mi Òṣóbùkọ́lá wọ́n ní happy Sunday to my Ìjẹ̀ṣà family see you at Ìjẹ̀ṣà meeting on Saturday ẹ̀yin ẹgbẹ́ ọmọ òbòkun Ìjẹ̀ṣà Washington and Baltimore district bá gbàgbé o pé meeting wà níjọ́ sátidé láago 6 owens mill ní o nílé bàbá wa Ìbíròǹkẹ́ yẹ́sìkẹ́ ẹ ṣe wọ́n ní good job. We are still on the matter orí ọ̀rọ̀ yẹn la wà we still dey on top the matter orí ọ̀rọ̀ yẹn la wà. Eléyìí kọ́ kí náà pèlè ìṣe praise ní àbí worship. Eléyìí kọ́ ìtọ́wọlé kọ́ ṣé praise ní àbí worship. Bàbá ńlá worship lẹ́gbọ́n yẹn iye praise. Iye bá yín dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ohun tó ṣe. À ń fi hàn à ń túbà rẹ̀ ni. Olórúkọ ńlá ọba tó bá ń ṣe ayé èmi ni máa ṣe rẹ̀. Èmi a máa sọ fáwọn èèyàn tí n bá lọ síjọ mi máa wẹ pé praise and worship dídàpọ̀ náà ni tó bá lọ fẹ́ ṣe praise lọ́tọ̀ o fẹ́ ṣe worship lọ́tọ̀ o gbúdọ̀ jẹ́ tó gbóná tó èpò gbóni tí wàá kọ praise ni tó ní fi worship sí àti wàá lọ fẹ́ ṣe worship ní èpò gbóni wàá kọ worship ní tó ní praise sí àti tó bá gbóná bẹ́ẹ̀ so láì máa mix ẹ̀kọ́ ní máa ń pè ní praise and worship n bá lọ bẹ́ẹ̀ lòmí play wá ní praise lábẹ́ ṣe báyìí o ẹ bá wo gbóni tó dẹ̀ ń kọ ní praise yẹn worship song ni ok worship lábẹ́ ṣe orin tó ń kọ orin praise ni ẹni bàbá ló ń dá sọ bẹ́ẹ̀ worship song kò ní láti slow praise song kò ní láti fast worship lè fast ó lè slow praise lè fast ó lè slow ẹni bàbá ló ń ta ló wí bẹ́ẹ̀. For the Lord is good praise nìyẹn Olúwa dára ó dára sẹ́mi èmi gbẹ́gbẹ́. For the Lord is good. 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 And his mercy endureth forever. Ẹ wo oníyẹ̀kọ́ la mú wá lónìí. Ẹjẹ́ sáré worí ètò ẹjẹ́ worí abala kíni fàdúrà kan ni. Ẹjẹ́ wo abala fàdúrà kan ni o. Kẹ́hìndé Olúwayọ̀mí Ọlátúnjí mo rí yín o. Kẹ́hìndé Olúwayọ̀mí Ọlátúnjí ẹ kú àbọ̀ sórí ètò yẹ́sìkẹ́ airly praise lètò tó ń lọ lọ́wọ́ o airly praise lètò tó ń datẹ́gùn láàmú airly praise lètò tó ń lọ láti Dayo Agboola rédíò TV mo ní bẹ́ẹ̀ bá ti download rédíò àfúwá ẹ lọ download ẹ̀ Dayo Agboola rédíò ní o ó wà lórí Google Play Store
ẹ pàdé wa lórí àwọn pages yìí Sami Dayo Agboola ó dé ní Dayo Agboola rédíò TV ó di méjì Dayo Agbo Media Diamond ó di mẹ́ta bàbá ló ń ta ó di mẹ́rin àwọn pages tẹ́lẹ̀ pàdé wa lórí Facebook nìyẹn a wà lórí Instagram ìgbọ́n àlèmọ́ kó àwọn hours sórí Instagram ni òun ni ò jẹ́ kí n máa announce Instagram máa ń dúwá ẹ pàdé wa lórí YouTube ẹ type Dayo Agboola síbẹ̀ ó máa gbé jáde ẹ like ẹ wò ó ẹ dẹ̀ subscribe oore tẹ́ lè ṣe wá nù ẹ jẹ́ wo abala àdúrà kọrin abala yìí ló tún máa fẹ́nu ara rẹ sọ nǹkan tọ́lọ́wọ́ ṣe fún ọ o tó fẹ́ fún ìtókù nínú oṣù yìí ibi ló rí fẹ́nu ara rẹ sọ o tó fẹ́ tó kù nínú ọ̀sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí ibi ló rí fẹ́nu ara rẹ sọ o tó fẹ́ tó kù nínú ọdún yìí ibi ló rí fẹ́nu ara rẹ sọ abala àdúrà kọrin ibẹ̀ láwọ̀ yìí àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti yìn àti dúbà rẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ lọ bàdúrà kan ní ká lọ béèrè ohun tá a fẹ́ Ọláọ̀rẹ́ Olúwatósìn James Ọláọ̀rẹ́ Olúwatósìn James mo rí yín o ẹ kú àbọ̀ let's go there bàbá. ó dé sí Ọlọ́run fanú bá mi ṣe. ó dé sí Ọlọ́run fanú bá mi ṣe. Tiẹ̀ wọ́n náà máa kọ́ kó bá máa kọ fẹnu ara ẹ̀ sọ. agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kò wá ṣe yanu. agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kò wá ṣe yanu. ó fún àwa tọ́lọ́run ò lè ṣe. ó fún àwa tọ́lọ́run ò lè ṣe. ó fún àwa tọ́lọ́run ò lè ṣe. ó gbogbo ṣíṣe ní mọ́dúnwá. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kò wá ṣe. ó yá wọnú ayé mi wá. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kò wá ṣe yanu. Orúkọ àwa tọ́lọ́run ò lè ṣe. Orúkọ àwa tọ́lọ́run ò lè ṣe. Orúkọ àwa tọ́lọ́run ò lè ṣe. Ohun gbogbo ṣíṣe ní f'Olúwa. Ọlọ́run tó ṣe ìlérí á mú ìlérí ṣẹ ṣe mọ́ lọ́láyé àtọ̀run á ṣí ọ̀run fún mi. Ọlọ́run tó ṣe ìlérí á mú ìlérí ṣẹ tó fún lọ́láyé àtọ̀run á ṣí ọ̀run fún mi. Ó ṣèlérí fún Dáfídì ó mú ìlérí ṣẹ. Ó ṣèlérí fún Ànà ó sọ Ànà dọlọ́mọ. Ó ṣèlérí fún Máríà ó bí Jésù fún wa ṣe bí wọn lọ́láyé àtọ̀run á ṣí ọ̀run fún mi. Ọlọ́run tó ṣe ìlérí wá mú ìlérí ṣẹ tó fún lọ́láyé àtọ̀run á ṣí ọ̀run fún mi. Iná wá kọjọ́ wọn run. rí bẹ́ẹ̀. Iná wá kọjọ́ wọn run. Yes. Ogun tí mo jàjàjà tí ó ṣẹ. Iná wá kọjọ́ wọn run. Iná wá kojú wọn. Iná Olúwa. Wá kojú wọn. Ọmọ ayé mi dànù. Ogun tí mo jàjàjà tí ó ṣẹ. Iná wá kojú wọn. Ó yá iná wá lù mí lọ. Ìmọ̀ Maxwell Ayeti mo rí yín o ẹ kú àbọ̀ Maxwell Ayeti ẹ káàbọ̀. Ọjọ́ ọmọ ayé mi mú. Ó yá wá fọmọ ayé mi ṣòfò dànù. Holy Ghost fire. Holy Ghost fire. Command and celebration. Bẹ́ẹ̀ Fire for fire ni ẹ fi ṣe. Fire for fire ni ẹ fi ṣe. Káwọn ọ̀tá tó lọ́wọ́ iná. Ogun ọdún bẹ́ẹ̀ ṣínà bolẹ̀. Fire for fire ni ẹ fi ṣe. sọ́ọ̀tì ẹ Fire for fire. ó jẹ́ sọ́ọ̀tì ẹ. Ó bá ṣe ní lára dé mi. Àwọn ọ̀tá tó yọwọ́ iná. Àwọn ìyàwó. Ogun ọdún rẹ̀ ṣínà bọ̀lẹ̀. Ó yá Fire for fire ni ẹ fi ṣe. rí ọ̀nà tí mo ṣe gbà lórí yanu. Fara ò gbà bẹ́ẹ̀. Orí yanu. Ọ̀nà tí ó gbé gbà láti ràn mí lọ́wọ́. Bọ́tà mi gbà bẹ́ẹ̀ orí yanu. Bẹ́ẹ̀ Tí mo
mo ṣe gbà lórí ọmọ. ìyanu lórí. Bàbá ò bá mi lórí ọmọ. ogun ní bọ́lá orí. Tí ó gbé ká láti ìyàwó. olúwa. Ọ̀tá mi gbà bẹ́ẹ̀ lórí ọmọ. ọ̀tá mi gbà bẹ́ẹ̀ lórí Ọ̀tá ọmọ. mi gbà bẹ́ẹ̀ lórí ọmọ. ọ̀tá mi gbà bẹ́ẹ̀ gbogbo Ọ̀tá mi gbà bẹ́ẹ̀ lórí ọmọ. ọba tó jí Jésù dìde jí ayé mi dìde. Ọba tó jí Jésù dìde jí ayé mi dìde. ọba tó jí Jésù dìde ò jí ayé mi Kúnlé Nadine olówó ojú ọ̀rẹ́. ogún ọjọ́ mẹ́rin. Kúnlé Nadine olúwojú ọ̀rẹ́ ẹ kú àbọ̀ orí yín. Beatrice Yusuf orí yín ẹ kú àbọ̀. agbára rẹ lójú. Ojú ògbó yín ẹ gbàdúrà pray 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 pray. gbogbo tó dùn nínú ayé mi bàbára rẹ jí wọ́n dìde. something go happen today. Something will happen today. something go happen today. Something will happen today. fire will come down again. Fire will come down. I said fire will come down. I say fire will come down. Devil will see me and bow. Every will see me and down. Enemies will hear me and die. Enemies will hear me and down. Friends will see me and go. Problem will see me and down. Now, oh, now some people don't carry on. Oh, now some people don't carry on. Hey, some people will carry on. Oh, now some people will carry on. Ẹlẹ́rù òsì bẹ́rù ẹ fóònù ayé mi. Kéèyàn ló yẹ má jẹ̀mú Ọlọ́run. Ó yà wípé Olúwa má jẹ̀mú rẹ̀ ò yẹ. Olúwa má jẹ̀mú rẹ̀ ò yẹ. Èèyàn ló yẹ má jẹ̀mú Ọlọ́run ò yẹ. Hey, Kingsley Obie Amadi, my oga, how you dey? God bless you. Happy Sunday. How you Ojuju? Nice see you on the program. Kingsley Obie Amadi, I can see you. I can see you. Welcome to the show. Àti bí compare Bukola orí ètò Royal Praise la wà yìí o, abala tá a wà yìí abala fàdúrà kọrin ni fẹ́nu ara rẹ kọrin. Àti bí compare Bukola ẹ kú àbọ̀. Tí mo jìyà lórí ọmọ mo jèrè ọmọ. Èmi tí mo jìyà lórí ọmọ mo jèrè ọmọ. Fẹ́nu ẹ kọrin, ìwọ tó jìyà lórí aya jèrè aya, ìwọ tó jìyà lórí ọkọ jèrè ọkọ, ìwọ tó jìyà lórí ọmọ jèrè ọmọ. Èmi tí mo jìyà lórí ọmọ mo jèrè ọmọ. Èmi tí mo jìyà lórí ọmọ mo jèrè ọmọ. Èmi tí mo jìyà nílé ọkọ mo jèrè ọmọ. Èmi tí mo jìyà nílé ọkọ mo jèrè ọmọ. Èmi tí mo jìyà nílé ọkọ mo jèrè ọmọ mi. Èmi tí mo jìyà nílé ọkọ mo jèrè ọmọ. Òkò ṣẹ́ ìdìkọjá ìdìkọ dúró ìdìkọ wá. Òkò ṣẹ́ ìdìkọjá ìdìkọ dúró ìdìkọ wá. Òkò ṣẹ́ ìdìkọjá ìdìkọ dúró. Ogun kó ṣẹ́, ìyè kó wá, ìdè kó já, ìdì kó dúró. Charles Amuzie, I see you. Welcome to the show. Ọpẹ́yẹmí Adétilóyè, ẹ kú àbọ̀ lórí ètò. God protect me. Anywhere I go, God protect me. Protect me. Bíwó Elédùmarè bí ọ̀nà bàbá. 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 Fẹ́nu ara rẹ kọ́ ní. Bíwó Elédùmarè bí ọ̀nà bàbá. Ogun kó ṣẹ́, ìdè kó jẹ́, ìdè kó dúró, ìyè kó wá ẹ̀. Gbogbo ogun ayé wa kó ṣẹ́, ìdè tí wọ́n fi dè wá kó jẹ́ dànù. Ìdì tó jẹ́ lára ni wa kó ṣẹ́ kó dákẹ́. Ìyè kó dé, ìyè kó dé.
fẹ́nu ara rẹ kọ́ ní. Wàá fẹ́nu ara rẹ sọ fún ara ẹni o. Òtó lórí bá ti sọ fẹ́nu ara rẹ sọ. Tó o bá lè kọrin fẹ́nu ara rẹ kọ́ tẹ̀lé kó o sọ ẹnu ara rẹ sọ. Màá rí tèmi ṣe, màá rí bá ti ṣe fún tèmi. Lọ́dún yìí màá rí bá ti ṣe. Mo ní abala tá a wà yìí, abala bàdúrà kọrin ní o. Pásítọ̀ Israel Olúkáyọ̀dé jọ ìyá Yorùbámidélé mo rí yín o. Màá rí tèmi ṣe lọ́dún yìí. Ṣadé Abídèmí Àwésù mo rí yín o, ẹ kú àbọ̀. Ìmàrí bá ti ṣe lọ́sẹ̀ èyí, ìrọ́nà gbégbà lóṣù èyí, ìrìtàjẹ́ ṣe lọ́dún èyí, ìmọ̀ nílò gbà gbogbo ìdáwọ́lé mi, ó yọrí sí rere, àti tí a ti mú ìkódẹ̀mí lọ́rùn, ìbáwò wájú, ìmọ̀rẹ́lánú, ìbáwẹ̀ ìwò, ìmọ̀ríre, ìbáyé kọ́lé, ìmọ̀ràká. Àlàáfíà pẹ̀lú ìrọ̀rùn ni mo fẹ́ bàbá. Lọ́sọ̀wọ́ sí màrí bá ti ṣe. Màrí bá ti ṣe. Lọ́sọ̀wọ́ sí màrí bá ti ṣe. Màrí bá ti ṣe. Lọ́sọ̀wọ́ sí màrí bá ti ṣe. Màrí bá ti ṣe. Lọ́sọ̀wọ́ sí màrí bá ti ṣe sẹ́. Màrí bá ti ṣe. Yàjú jẹ́sẹ̀ màrọ́ nọ bèbà. Màrọ́ nọ bèbà. Yàjú jẹ́sẹ̀ màrọ́ nọ bèbà. Màrọ́ nọ bèbà. Lọ́sọ̀wọ́ sí màrí tajẹ́ ṣe. Màrí tajẹ́ ṣe. Lọ́sọ̀wọ́ sí màrí tajẹ́ ṣe. Màrí tajẹ́ ṣe. Yàjú jẹ́sẹ̀ màrí mọ́ni ló bá. Màrí mọ́ni ló bá. Yàjú jẹ́sẹ̀ màrí mọ́ni ló bá. Màrí mọ́ni ló bá. Lọ́sọ̀wọ́ sí ẹkún mi àtẹ̀rín. Ẹkún mi àtẹ̀rín. Lọ́sọ̀wọ́ sí ẹkún mi àtẹ̀rín sẹ́. Ẹkún mi àtẹ̀rín. Yàjú jẹ́sẹ̀ ẹ̀gọ́ mi àtayọ̀. Ẹ̀gọ́ mi àtayọ̀. Yàjú jẹ́sẹ̀ ẹ̀gọ́ mi àtayọ̀. Ẹ̀gọ́ mi àtayọ̀. Lágbára bàbá mi lóde. Lágbára bàbá mi lóde. Lágbára bàbá mi lóde. Ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé sórí péjì wa sórí Sàmìjayọ̀ Agboola ẹ má bínú o, nẹ́tíwọ́ọ̀kì já kúrò lórí ẹ̀yin ẹ má bínú. Súnkì Adélànkẹ́ Odùduwà mo kí yín o. Ismail Ọláìdé mọ̀rẹ́yìn náà ẹ kú àbọ̀. Nẹ́tíwọ́ọ̀kì já lórí ẹ̀yin wò sẹ́ mọ̀ dìde lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀já ló bẹ̀. Ó kù bí ìṣẹ́jú mẹ́wàá náà sí lórí ètò ẹ̀já ló bẹ̀. Kémi má sọnù, kémi tó sọnù, kémi má yẹ ṣìnà, kí n tó mọ̀nà. Àbọ̀dé ikú, orí mi kọ́, àbọ̀dé òṣì, ẹlẹ́dàá mi ò fẹ́. Káwọ́ lérí, ìjọsẹ̀ mọ́lẹ̀, ẹlẹ́dàá mi ò fẹ́. Káwọ́ lérí, ẹlẹ́dàá mi ò fẹ́. Àlàáfíà àdúrà lọ́rọ̀ mo fẹ́ bàbá. Yàsọ́wọ́ sí màrí bá ti ṣe sẹ́. Màrí bá ti ṣe. Yàsọ́wọ́ sí màrí bá ti ṣe sẹ́. Màrí bá ti ṣe. Yàsọ́wọ́ sí màrí bá ti ṣe o. Màrí bá ti ṣe. Yàsọ́wọ́ sí màrí bá ti ṣe o. Màrí bá ti ṣe. Kílódé sí màrí bá ti ṣe a. Màrí bá ti ṣe. Yàsọ́wọ́ sí màrí ọ̀nà bèbà. Màrí ọ̀nà bèbà. Yàsọ́wọ́ sí màrí ọ̀nà bèbà. Màrí ọ̀nà bèbà. Yàsọ́wọ́ sí màrí tàdé ṣe.
síìkì tí ó wà conscious ìyẹn lè gbàdúrà dáadáa fún tàdúrà máa mọ ṣùgbọ́n àdúrà tó máa ń gbà jù tó bá fẹnu ara rẹ ṣe torí pé nígbà Jésù ti kú lórí igi àgbélébù ó sì gbélé tẹ́bìlì sílẹ̀ aláǹfààní àtòrí ọ̀fẹ́ láti lọ lọ́dọ̀ bàbá ká gba ohun tá a bá fẹ́ tó bá tún wá lẹ́yìn tó tún wá ń gbàdúrà fún ọ pẹ̀lú ẹ̀ ó di dọ́bù tí wọ́n kan tún gbàdúrà fún ara rẹ ó di tírípù ẹnu ẹni kó máa sọ gbélé yìí ire ayọ̀ kó máa bá wa ẹyin. Ọba òkè wá má dúrà mi lọ sílé àṣẹ. Má jẹ́ kí n tẹ́ bàbá. Gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ yọjọ́ rí. Jẹ́ kí n yọjọ́ tá mi lọ. Nílé lásọ̀rọ̀ káre bẹ́ẹ̀ ni o. Ayé sọ̀rọ̀ mi nílé. Ayé fohùn ayọ̀ wí tèmi. Àlàáfíà ẹ̀kú padà rọ̀ mí fẹ́ bàbá. Yẹ́sọ́ wọ́n sì máa rí bá ti ṣe sẹ́. Yẹ́sọ́ wọ́n sì máa rí bá ti ṣe o. Yẹ́sọ́ wọ́n sì máa rí bá ti ṣe. Yẹ́sọ́ wọ́n sì máa rí bá ti ṣe sẹ́. Yẹ́yẹ́ ojú sì máa rí bá ti ṣe. Yẹ́sọ́ wọ́n sì máa rọ́nà bèbà. Yẹ́yẹ́ ojú sì máa rọ́nà bèbà. Can you just marry money no passe? Marry money. Can you just marry money no passe? Marry money. Lágbára bàbá mi lókè. Tí mo wí àṣẹ. Lágbára bàbá mi lókè. Tí mo wí àṣẹ. Lágbára bàbá mi lókè. Lágbára láṣẹ láyé. Lágbára láṣẹ lọ́run. Lágbára bàbá mi. Ẹ wo a ní bí ìṣẹ́jú mẹ́fà sí lórí ètò yìí àti dúpẹ́ lọ́wọ́ fagọ́ọ̀dù àtìtọ́rọ tá a fẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni ká máa gbìyànjú àti lọ múra ilé ìjọsìn mo lẹ́yìn tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ má bínú sí wa o péjì wa Samisayo Agboola nẹ́tíwọ̀kì ẹ̀ sọnù tí n bá ní kí n dìde kí n máa ṣe báyìí yóò gbà bí ìṣẹ́jú méjì n kò sì fẹ́ dìde ẹyin lórí ìṣẹ́jú bíi márùn-ún la ní sí lórí ètò yìí ẹ pàdé wa tó bá di lọ́la aláàgó kan lórí ètò wa Ṣọ́wọ́nyá aago kan ni o lórí ètò Ṣọ́wọ́nyá ẹ wo táìmù ti change ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti mọ̀ aago ti yí padà ẹ̀yin tí ẹ wà lórílẹ̀‐èdè Nàìjíríà ó dẹ̀ pé aago mélòó ló pọ̀ sí yẹn náà kọ́ sábà sáwá sẹ́yìn báyìí ó dẹ̀ pé ó di wákàtí mẹ́fà nù aago kan ti wá ó dé aago mọ́kànlá lọ́dọ̀ yín kọ̀ọ̀hún rọ ọ̀dọ̀ aago méje ní orílẹ̀-èdè Nàìjíríà a máa calculate ẹ̀ 6 hour difference àbí wọ́n ti yíwọ́ aago wọ́n ti pa owó aago dà wọ́n ti pa owó aago dà wọ́n ti pa owó aago dà kẹ́rí ní ẹ̀yin tẹ́ wà ní UK wákàtí 5 ẹ̀yin tẹ́ wà Nàìjíríà wákàtí 6 ẹ pàdé wa lórí ètò wa ètò yìí ni Ṣọ́wọ́nyá lọ́la ẹ̀yin ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ máa ráńdì ẹ̀ ọ̀pù báyìí ẹ̀jẹ̀ máa palẹ̀ mọ́ torí àárẹ̀ ìmúra ṣọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ ń pé bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ MOL member order of Niger kan gbàdúrà ìparí ìsìn fún wa orin ìparí ìsìn àtàdúrà ìparí ìsìn bàbá wa Ayéfẹ́lẹ́ Yínká ọmọ Yínká Joel Ayéfẹ́lẹ́ bóyá ẹgbẹ́ òsókè.